wọ́n tán mọ̀ nípa ọ̀rọ̀ hajj gan tán dẹ̀ ń fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ tó dáa tí èmi rí nǹkan tí èmi máa ń sọ nítorí àwọn èèyàn máa ń rò nǹkan tí mo kàn fẹ́ hajj jù pé àwọn èèyàn máa ń wò pé kí ló wá débi ọba yìí nígbà tó mọ̀ pé wọ́n ń ṣe ẹbọ ní ẹ̀ ń ṣe ń bẹ̀ wọ́n sì máa ń bọ òrìṣà pé kí ló wá débẹ̀ ìtọ́ ń jẹ́ reform òun lè mi wá débẹ̀ ẹni tó bá tún nǹkan ṣe òun náà Ànábì Muhammad ẹ̀dá ajé àwọn Ọlágòkè Bọ́lálérí síká ẹ má lọ o. nígbà tí wọ́n fẹ́ yí àwọn èèyàn padà wọ́n ní ń bọ òrìṣà Mẹ́kà ní kì í ṣe bọ́ sá fún Mẹ́kà ó tún wọ ọbẹ̀ lọ bá wọn pé àní àwọn bàbá mi wọn ò gbọ́dọ̀ kú sínú bẹ́ẹ̀ náà ní tí ń jẹ́ ọba tí ń jẹ́ kábíyèsí gbòǹgbò ẹ̀ rúùtù ẹ̀ ibi tí èèyàn ti kọ́ ọmọ tó ń jẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run ní ń jẹ́ kábíyèsí òun ní ń jẹ́ ọba òun nìkan ni ọba kan ṣoṣo tí ò pé méjì gbogbo àwọn ọba tá a wà lórí ilẹ̀ òun ni a máa ń pè ní ọba àwọn ọba wọn èèpò ní ọba àwọn èèyàn nítorí pé kìí ṣe lórí ìjòyè àtàwọn aráàlú lójọba ó ti fi àwọn ọba tí ó máa jẹ́ nítorí ẹni Quran bí kan pé almalik ziloli lai filihari báwọn ọba ní òjìjí ìwé lórí ẹ̀ so n tèmi wá débi ọba ni láti èmi mọ̀ túmọ̀ tí ń jẹ́ ọba àwọn baba ńlá wa lè má mọ̀ túmọ̀ tí ń jẹ́ ọba èèyàn ò sì gbọ́dọ̀ sọ ń bá àwọn baba ńlá èèyàn ò ṣe mistake tí wọn bá ṣe mistake rí kò ní sí pàwọ́ aláàmọ̀ sí pure water lẹ́yìn táwọn ò fún wa pure water tó sì jẹ́ pé omi wo là ń mu ṣé èní lọ́dà àjà náà lọ ní àbáná lọ́dà àjè lílọ ní kéèyàn bí ẹ̀yin náà ń sọ ní ìsìn ẹ̀yin tó máa àwọn èèyàn kan rìn wá Mẹ́kà àwọn òrìn wá Mẹ́kà a jẹ́ pé tèmi ti dáa so títè ní ọba.